Àwọn Yorùbá náà bọ̀ náà ní ọmọ tí ẹkùn bá bí ẹkùn náà ni ó jọ. Wọ́n ní àti gúdúgúdú àti ìyáàlù gbogbo wọn lílù ni. Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tí ẹ̀yin báyìí ṣe ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì yìí, ẹ má gbàgbé bá tẹ subscription button àti notification bell sórí gbogbo ìgbà tá a bá ti mú àwọn review sinimá bí eléyìí wá. Àjọ máa láǹfààní láti jọ̀gbádùn ara wa. Ǹjẹ́ sinimá tí a mú wá fún yín lọ́jọ́ tòní jẹ́ Akinlabi Ekun ní sinimá tí a mú wá fún yín lọ́jọ́ tòní. Akinlabi ni ìjọ̀gbọ̀n kan ṣoṣo tó ń da gbogbo àwọn ènìyàn láàmú. Àtilé àtoko àwọn òṣèré jàǹkànjàǹkàn ló kópa nínú sinimá yìí. Àwọn bíi Ronke Odusanya, Feranmi Oyalowo, Juliet jatto, Zainab àti àwọn òṣèré bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn ló kópa nínú sinimá Akinlabi yìí. Bẹ́ẹ̀ rí tún tí Akinlabi pa nínú ìlú bó ṣe ń bá ọmọdé fà ló ń bá àwọn àgbàlagbà fà á. Ọba ìlú ò gbẹ́yìn o, àwọn ìjòyè gan ṣe kíni wọ́n fara káásá. Ó bù sí gàrà ó bù sí gèdè o. Akinlabi gbéra ó dìgboro. Ìgboro tó dé yìí ló bá darapọ̀ mọ́ àwọn ìgárá ọlọ́ṣà àlọ́kóló kígbe. Ǹjẹ́ tẹ̀yin ò bá tí ì wo sinimá yìí, ẹ lọ sórí YouTube ẹ tẹ̀ síbẹ̀ Yoruba Plus. Nínú Yoruba Plus yẹn ẹ wá Akinlabi Ekun jáde. New film ní àjààbalẹ̀ ní ó ṣẹ̀ṣẹ̀ jáde ni. Ẹ wá jáde ibẹ̀ lẹ ti máa rí sinimá Akinlabi Ekun. Ẹ lè wò direct tàbí kẹ́ ẹ tẹ̀lé ṣàjùmọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí àwọn onífàáṣí ṣe máa ń sọ. Ẹ jẹ́ ká jọ wá wò ká jọ digest ẹ̀. Àti pé nínú sinimá yìí ta lẹ̀yin gbé fún o, ta lẹ̀yin gbà fún, ta lórí sinimá yìí ṣe. Ǹjẹ́ wọ́n ti rí ṣe ǹjẹ́ yìí ṣe pé sinimá yìí gan ju àwọn sinimá pàtàkì ń ṣe bọ̀ tẹ́lẹ̀ rí. Sinimá yìí ibẹ̀ la ti rí arákùnrin ìjọ̀gbọ̀n yìí tó pe rẹ̀ lẹ́kùn yìí tó padà wá ṣe kíni tó di gànrànjọ́gbọ́n sáàárín ìgboro tó jẹ́ wípé ó darapọ̀ mọ́ àwọn ìgárá ọlọ́ṣà léyìí tí Ronke Odusanya jẹ́ olórí wọn. Ó ti wá ṣe kọjá nọ́mà ó fi wá di wípé àtonílé àtẹlẹ́kùn even àtàwọn tó tún gbà síṣẹ́ tó jẹ́ ìgárá ọlọ́ṣà ẹgbẹ́ gbogbo wọn ló ti wá ń fìdán hàn papọ̀. Gbogbo wọn ló ti ń ṣó pé àníṣe ìjọ̀gbọ̀n lòun, ẹkùn sì tún lòun pẹ̀lú. Ó ti wá ń dá sẹ̀ríà fún wọn tó bẹ́ẹ̀ rí tó fi jẹ́ wípé agbára yìí ti wá pọ̀ tó fi wá ń fìdán hàn wọ́n. Báwo ló ṣe máa rí nínú apá kejì sinimá yìí? Ẹ jẹ́ ká jọ pàdé nínú apá kejì sinimá Akinlabi Ekun yìí. Ẹ jẹ́ ká wò bí tí ọ̀rọ̀ Akinlabi gangan fún ara rẹ̀ máa padà já sí pẹ̀lú gàlégàlé tó ń ṣe sí àwọn tó bá níwájú. Ẹ bá wa tẹ subscription button lórí ìkànnì wa. Ẹ ṣé púpọ̀.